Aláròyé máa wí o. Obìnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan tí wọ́n porúkọ rẹ̀ ní Nafisat Usman tọwọ́ tẹ̀ pẹ̀lú ìbọn ńlá kan tó lè gba ọta ìbọn tó lé ní 200 lẹ́ẹ̀kan ṣoṣo ti ṣàlàyé pé ọwọ́ àwọn sójà lòun ti máa ń gba àwọn ìbọn tí òun kó fún àwọn afẹ̀míṣòfò. Obìnrin yìí ni wọ́n fẹ̀sùn kàn pé ó ń ṣòwò àwọn nǹkan ìjà olóró tó sì tún ṣe agbódegbà rẹ̀ fáwọn agbébọn tó ń ṣọṣẹ́ lágbègbè Òkè Ọ̀yà. Ibùdókọ̀ kan tó gbajúgbajà dáadáa nílùú Kánò lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti tẹ̀ ẹ́ lásìkò tó fẹ́ gbé e wọnú ọkọ̀. Aláròye fìdí rẹ̀ múlẹ̀ wípé ọmọ bíbí ìlú kan tí wọ́n ń pè ní Zango èyí tó wà níjọba ìbílẹ̀ Kankara ní ìpínlẹ̀ Katsina ni obìnrin yìí jẹ́. Wọ́n ní ìlú Láfíà ní ìpínlẹ̀ Nasarawa ló ti ń gbé kokéènì yìí bọ̀. Kánò ló ti kọ́kọ́ fẹ́ dúró kó tó mórí lé ọ̀nà Kankara níbi tó ti fẹ́ gbé ẹrù òfin náà fún ẹni tó fẹ́ tà fún un. Nafisat fẹnu ara rẹ̀ jẹ́wọ́ fáwọn ẹ̀ṣọ́ aláàbò lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé ibùdókọ̀ Ngunwa Ukwu ní Kánò lòun ti ń gbé kinní ọ̀hún bọ̀ pẹ̀lú èròǹgbà láti lọ gbé e fáwọn agbébọn tó ń ṣọṣẹ́ lágbègbè Kankara. Ó ní oṣù kejì rèé tí òun ti ń ṣe òwò ìbọn fún wọn àti pé ọkùnrin kan tí wọ́n ń pè ní Tẹ́sò ẹni tó ṣiṣẹ́ pẹ̀lú sójà kan ní Láfíà ló máa ń kó àwọn ìbọn náà wá fún òun. Òun ni agbébọn kan tó fi ìlú Kánò ṣe ibùgbé Malam Haruna ẹni táwọn èèyàn tún mọ̀ sí Sulaiman ló dúró bíi alárinà láàrin òun àti sójà yìí. Nafisat ní kì í ṣe ìgbà àkọ́kọ́ òun rèé lẹ́nu iṣẹ́ kíkó ìbọn fáwọn ajínigbé àti wípé èyí tí òun lọ kó fún àwọn èèyàn kan láìpẹ́ yìí ìyẹn bùbá àti àbú tó mílíọ̀nù 5 dáadáa. Ó fi kún wípé inú igbó làwọn jàǹdùkú ọ̀hún wà, ibẹ̀ náà lòun sì máa ń gbé àwọn nǹkan ìjà tí wọ́n bá béèrè fún òun lọ fún wọn. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.